Ẹ káàsán, ẹ káàárọ̀, ẹ káalẹ́, gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Mo ní kí a kú ọ̀sẹ̀ yìí, ọ̀sẹ̀ ayọ̀ la máa ṣe o. Àwọn ọmọ Yorùbá àtàtà ni mò ń kí. Fídíò mi èní ó dá lórí Pa Onabanjo. Pa Onabanjo, èmi rò pé bóyá ẹ ti ń get it right ni mo á rí pé ẹ ti fẹ́ get it right rárá ẹ get it, mi rò pé ẹ lè get it mọ́. Pa Onabanjo mo bá ẹ lè get it mọ́ báyìí, ẹ lè get it mọ́. Láti ní oyún lẹ ti ń tẹ̀lé Awólọ́wọ̀. Wọ́n bí yín tán, ẹ bá Awólọ́wọ̀ rìn. Ẹ̀rí kan gbà t'Awólọ́wọ̀ wà láyé, ẹ̀rí nǹkan tó ṣe. Ẹ̀rí ibi tí Yorùbá level tó gbé Yorùbá sí, ó wà náà tán jọ gbòmìnira. Kàtẹ́lẹ̀ náà support gbà yẹn, but àwọn ni leader yín gbà yẹn. Ẹ̀rí gbogbo nǹkan tí bàbá yẹn ṣe, gbogbo nǹkan tó achieve. Nígbà tí bàbá yẹn lọ, gbogbo nǹkan tí bàbá yẹn achieve, Pa Onabanjo gbogbo ẹ parẹ́ lójú ayé yín. Ilẹ̀ Yorùbá rí rádaràda lójú ayé yín, Pa Onabanjo. Ẹ wá sọ pé ẹ fẹ́ máa decide fún ọmọ Yorùbá. Bàbá, it's too late. Nídìí yín. Àgbàlagbà kan ò lè má dictate fún ọmọ Yorùbá mọ́ nsìn. Nǹkan tẹ́ ti ń ṣe for over 100 years, 93 years, ọ̀kan náà pé tẹ́ ti ṣe over 93 years, tẹ́ achieve anything. What did you achieve? Àwọn ilé tí t'Awólọ́wọ̀ achieve gan tó sì ṣojú yín tẹ́ wà ń bẹ̀ gan, gbogbo ẹ parẹ́ ní ṣojú yín. Ẹ̀yin wọ́n sọ pé restructuring, ẹni fẹ́ create a party. Party òfò, party àdánù lẹ fẹ́ ṣe yẹn. You can't dictate for Yoruba again. Pa Onabanjo, you cannot. Because you don't achieve nothing. You achieve anything, rara. So don't talk about Yoruba again. Go and sit down. Don't talk for Yoruba race again. Go and sit down. Pa Onabanjo, go and sit down. Go and sit down. You're too old. Go and sit down. Don't stop creating confusion anymore. Go and sit down. Don't talk for any Yoruba race anymore. Ara àwọn ẹgbẹ́ yín tó ń wà ńgbà yẹn tó ń bá Awólọ́wọ̀ rìn. Professor Akintoye, wọ́n ṣe nǹkan ìṣẹ̀kẹ́ support ẹ̀. Ẹ wọ́n sọ pé restructuring ẹ̀ tún fẹ́ lọ create a party wèrè wo lẹ fẹ́ lọ dálẹ̀ ní èjì yín. Party wo lẹ fẹ́ lọ dálẹ̀. Ẹ fẹ́ máa kàńtà Tinubu nìyẹn lójú ara yín. Ẹ tẹ́pẹ́ náà lẹ tà á fún Tinubu. You this Pa Onabanjo, ẹ̀yin Afẹ́nifẹ́re yẹn lẹ tà á fún Tinubu. Nígbà tó dé pẹ̀lú owó drug ní Chicago ǹjọ́ yẹn tó wà rìn. Ẹ fún ní Senate bẹ̀rẹ̀ sí ní túmọ̀ náà bẹ̀rẹ̀ sí ní pọ́n láyé kọ́ ló fi mọ gbòjé yín ni tó fi gba yín sẹ́gbẹ̀ẹ́ tó fi pín Afẹ́nifẹ́re sí méjì. Níwájú mú yín lẹ́yìn bàbá Pa Onabanjo, you are the one. Ẹ wá ń gba wájú ẹ̀ ń gbẹ̀yìn tí mi rò kó bí ẹ ti dúró tán àsán yín ibi tẹ́ ń lọ ọ̀tọ̀. Gbogbo jẹ́ yín lèmi mọ̀ ọ̀nà ẹ̀ pé ńgbà míì a máa fi yín lẹ̀ pé kàn jẹ́ káwọ́ ibi tẹ́ ń lọ ni. But ẹ lè nà jíta tí máa mọ̀ pé driver tí ò da ni yín, Pa Onabanjo, driver tí ò da ẹ fẹ́ wá Yorùbá sínú igbó òun ni yín. Nígbà t'Awólọ́wọ̀ wà ń bẹ kò sí tí Awólọ́wọ̀ ti lọ tán kò sí nǹkan tẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá. Gbogbo nǹkan t'Awólọ́wọ̀ ṣe tó gbẹ ló bàjẹ́ lójú, ó yẹ kójú tì yín Pa Onabanjo. Pa Onabanjo ó yẹ kẹ́ máa fi fìlà bójú ni. Ó yẹ kẹ́ máa fi fìlà bójú. Gbogbo nǹkan t'Awólọ́wọ̀ ṣe kalẹ̀ ó dẹ̀ bàjẹ́ ń ṣojú yín. Ẹ wá rí kan náà tó wá ń fẹ́ ṣe nǹkan dáadáa fún ọmọ Yorùbá. Professor Akintoye ṣẹ̀kẹ́ tẹ́lẹ̀. Ẹ̀yin wá ní ẹ fẹ́ restructuring, ẹ fẹ́ create a new party. Ẹ má dán bàbá, you can't dictate or say anything to Yoruba race or Yoruba nation at all. You're too old, we don't need you. You don't achieve nothing. We can't be following loser. You are a loser. Pa Onabanjo, you are a loser. We can't follow bad leadership. You are a bad leadership. You are one bad egg. Nígbà t'Awólọ́wọ̀ wà ń bẹ̀. Gbogbo nǹkan tí bàbá yẹn ṣe tó fi lẹ̀. Èwo lẹ take care ń bẹ̀. What have you achieved? You only achieve nígbà t'Awólọ́wọ̀ ti lọ tán lẹ ti achieve corruption. Ẹ̀yin lẹ ti support Tinubu, ẹjọ́ ń dì í tẹ́lẹ̀ ni before Tinubu come a senate, before he come a governor, ẹjọ́ wà pọ̀ ní nínú Afẹ́nifẹ́re ìjà tẹ dálẹ̀ ńgbà yẹn. Ẹ̀yin bàbá ilẹ̀ dàrú látàtàrọ̀ tí lọ ti dà gbogbo ẹ̀rú.
àwọn tó ti yẹ fún yín inú ẹni Professor Banji Akintoye náà ti fi yẹ fún gbogbo yín wọ́n pọ̀ báyẹn you this pa Onabanjo àríjẹ́ màdàrú ní kẹ́ máa lọ Abuja kẹ́ máa fi restructuring ẹ̀fẹ̀dọ̀gbọ́n l'Abuja bẹ́ẹ̀ ń ṣe tẹ́lẹ̀ nìyẹn. This is what you've been doing. This is what you've been doing. Restructuring wo lẹ́ ń tẹnu mọ́ sí pé tí Yorùbá bá débẹ̀ tẹ́ bá create new party wo orí burúkú lẹ fẹ́ ṣe ń sìn. Ṣé Yorùbá ò jẹ́rìí ni? Ẹ tún ní vice president Yorùbá nǹkan kò achieve anything ẹ kí lẹ fẹ́ achieve pẹ̀lú party wèrè new party wèrè lẹ fẹ́ dálẹ̀. Restructuring wo lẹ fẹ́ ṣe ẹ fẹ́ ṣe restructuring ṣorí lórí that fake constitution lẹ fẹ́ ṣe restructuring lórí àníyàn ò yé mi because ipò bàbá Pa Onabanjo yìí o máa ń mislead yàn gan o máa ń mislead yàn gan Pa Onabanjo driver tí o dá ní yòówá kan wàyàn sínú gbó ni wàá wàyàn pa ọ̀rẹ́ ẹ ti wá gbogbo nǹkan tí Awólọ́wọ̀ ẹ ti wá gbogbo ẹ̀ pa. And we're not going to accept that. The newborn Yoruba race now, we're not taking that shit. Pa Onabanjo, go and sit down. Go and sit down. Don't talk for any Yoruba anymore. Go and sit down. You can't create any name now. If that party, that party, they be Baba Olowo action group. Oh, le dé anything le. Pa Onabanjo, kò sí nǹkan tó lè dá ṣe. You're a traitor to Yoruba land. Pa Onabanjo, you're a traitor to Yoruba land. Ó yẹ kójú tì yín ni ẹni small ti ṣúkẹ́ṣúkẹ́ ẹ ti bọ́ sórí mídíà mo pe Ahmed Tinubu mo pè sí yàrá mo sọ fún kinní kan wọn àti kinní wọn dà wá ní wọn dà yín ọ̀dà yín ni ṣé kò ní tó bá dé ni ṣe fẹ́ fúngbà yẹn tẹ wá ń fẹ́ fún sìn ṣe fẹ́ fúngbà yẹn Pa Onabanjo I'm talking to you ṣe fẹ́ fúngbà yẹn. I told him I'll betray wa òun àti Ṣẹ́gun kìíní kan mímí kò gé gbà nǹkan tán ní kò ṣe kan náà ṣe yẹn ṣe sọ̀rọ̀ ńgbà yẹn tó fi wọlé ẹlẹ́ẹ̀kejì nígbà tó wà ní gọ́vnà kí ló ṣe sọ̀rọ̀ ẹ̀ wá ń pariwo ń sìn. What have you achieved fúnlẹ̀ Yorùbá since Awolowo is gone? What have you achieved? Only noise and corruption. Noise and corruption. And if you create a new party, kò ní dá fún yálà ya party náà, party kọ́ party ni. À sọ pé a fẹ́ Yorùbá nation, ìwọ́n sọ̀rọ̀ restructuring, ìwọ́n sọ̀rọ̀ new party. Party ta ni? You will go to the north. Pa Onabanjo, go to the north. Kó lọ create a party mbẹ̀, not in Yoruba land. And you can't restructure not in Yoruba land. Go to the north. You should be a disgrace. Pẹ̀lú èjì yìí. Ṣé kí wọ́n máa sọ pé restructuring ló kàn sí ni àbí create of new party ló yẹ kó kàn sí pẹ̀lú èjì yìí. They want Yoruba nation. Etí ń dùn yín ni. Pẹ̀lú bọ́ yín sọ pé gbogbo ẹ̀tọ́ ẹ̀rí gbogbo ọmọ yẹn jáde. Yẹn sọ pé Yoruba nation yẹn sọ pé restructuring yẹn create new party. New party kọ́ new party ni. New disco ni. The new Yoruba say we want our nation. Àbí kí ni gbogbo nonsense yẹn? Wá bẹ̀rẹ̀ sí fẹ́ máa claim pé mọ́tò ẹ fẹ́ create party kọ́ party ni. Ṣé ló ń dada constitution pé ń lọ́yà tó? Ṣé pẹ̀lú that fucking crazy constitution lẹ́fẹ̀ ṣe restructuring lórí? Ẹ jẹ́ ń jayín sí ẹmọ bí tó ń lọ. Ṣé ní gbogbo test grant ní Gani Adams mo fẹ́ ṣe president wọ́n kàn fi tẹ̀ wọ́n test run orúkọ ẹ̀ wò ní kò Gani Adams ò lè dẹ́niwìà ẹ gbàgbé òṣì. Ṣé ẹmọ bí tó ń lọ? Ṣé rí bàbá Pa Onabanjo yìí ẹ má tẹ̀lé bàbá yẹn o driver tí ò gbádùn ni bàbá yẹn afọ́jú gbà ní kò rí náà kò lè wá mọ́tò ó máa wà wá tẹ̀lé yẹn yóò tẹ̀ gbọ́dọ̀ tẹ̀lé bàbá yẹn Pa Onabanjo bá tó sọ ẹ má tẹ̀lé it's a fake guy bàbá tí ò dá ni bàbá yẹn oníjẹkú jàgbàlagbà ní gbogbo yín gbẹ̀yìn Afẹ́nifẹ́re àgẹ̀yìn elite lórí burúkú gbogbo yín tẹ pera ní lọ́yọ̀ òfò gbogbo yín ìdánù gbogbo yín olórí burúkú ẹ wo bílẹ̀ Yorùbá ṣe rí ẹwà ń bẹ ẹwà máa japa tán ṣe tí Sunday Igboho bá jáde ṣebí ìwẹ́lẹ̀ kàwé Sunday Igboho kò kàwé tóyún kò ká ẹ̀yin ò ṣe jáde ẹwà fẹ́ máa lọ opportunity yẹn Sunday ẹwà máa fi yẹn jáde ẹwà náà gbogbo yín ẹwà náà tó ti Sunday mọ́ bẹ̀ yẹn
pé kẹ́ fi ráyè gbórí sókè opportunity rẹ̀ lébẹ̀ yìí máa ń gbẹ̀gùn jẹ lọ́wọ́ gọ́ọ̀mẹ̀ntì ẹ máa lọ fi àwọn afẹ́ṣẹ́ restoration federal government àfún yín bribe ẹ tún gbẹnu dákẹ́ ẹ tún fẹ́ bẹ̀rẹ̀ system yìí again ẹ fún Sunday pamọ́ ẹ lè lo Sunday mọ́ lélẹ̀ system tẹ́ ẹ lọ pé tẹ́ ẹ bá ṣe a máa pé Kútọ́nù kan fi Sunday lẹ́ẹ̀sìn kí Nàìjíríà bá fẹ́ ká ṣe restructuring nǹkan tó ń ṣe ní lọ́wọ́ ń sìn mo sọ fún yín yẹn o Sunday Igboho náà fi ń terrorize ń sìn yẹn o pé tí federal government Nigeria tó ń bá ti gbà ká ṣe restructuring a máa ní kan fi Sunday lẹ̀ Sunday ò ṣe anything nǹkan kan báyìí ìyẹn bàbá pa Onabanjo géèmù tó ń play nìyẹn o ẹ create party wèrè practical party ni ẹ mọ party ni go and sit down. Oh yeah, but I want grandson, our grandchildren, like my bash. Don't talk anything anymore, Baba Onabanjo. We're tired of you. We're tired of you. You know, Professor Akintoye, don't you see? And you can bow no to dancing. On the long buying long sing. Long buying long sing. Onabanjo long buying law. ẹ wèrò lẹ́yìn Professor Akintoye ẹ wèrò lẹ́yìn wọn ẹ wẹ̀ yín sìn tẹ́ bá kùn sí ẹ ní legacy Onabanjo ẹ ní legacy ẹ kàn wá sí kẹ I work with Awolowo I was in prison I don't think that story ta ni lọ prison ẹ jọ sí mi prison ṣe bí èèyàn náà ṣe kò já ṣe ẹranko nonsense. Ẹ wá kóra yín jọ ẹ wá nẹfẹ dá party kọ party ni ẹ dá yàrá ya party kan lẹ̀ kọmọ sọ kẹ ẹ kọ yẹn pa Onabanjo ó dá party kan lẹ̀ bí táwọn action group ẹ ti baba go and sit down don't talk for Yoruba race anymore go and sit down pa Onabanjo go and sit down pa Onabanjo go and sit down don't talk for Yoruba race anymore nonsense. Nínú gbogbo yín tó bá ṣe afukunmọ́ kọ ni gbogbo yín Afẹ́nifẹ́re àtẹ̀yìn elite àdánù tẹ́ kóra yín jọ tẹ́ ń pariwo wọn Nàìjíríà tẹ́ ń pariwo restructuring yín tẹ́ ń pariwo create new party tẹ́ ń pẹ́ pé orí gbogbo yín sórí kodò bí àdán ni afọ́jú ni gbogbo yín ẹ rínú lọ́pọlọ yín rárá gbogbo yín pátá from A to Z. Tẹ́lẹ̀ wọn Nàìjíríà tẹ́ ń sọ pé restructuring tẹ́ ń sọ pé create new party gbogbo orí ti dàrú pátá gbogbo yín àti gbalagbá ní gbogbo yín àti tó wọ 100 gan ní gbogbo yín afọ́múfọ́pọ̀ ní gbogbo yín ẹ ti ya wèrè tó ń sọ fún yín ni nonsense ẹ rí iná rárá nítorí máa gbà bíbí yẹn rí iná ẹ máa fún yín ní sample kan wọn rí iná Ọlọ́run ò lò wọn rárá ẹ jẹ́ ń jáwọ́ Ọlọ́run ò lò wọn rárá tó bá jẹ́ nítorí wọn pè ní tó bá rí pọ́ Ọlọ́run lò ní forcing ẹ kọ́kọ́ wo ẹ wo bàbá Sunday Igboho ẹ wo gbogbo àwọn politician yẹn gbogbo wọn bó ṣe wà yẹn lẹ́yìn Awólọ́wọ̀ ló tún pull crowd kò sí tí wọ́n mú fún ẹnìkan wọn náà tán bribe kí Tinubu bribe àwọn èèyàn ní 10,000 ibẹ̀ gan ò ní kún ẹ bàbá Sunday Igboho this guy not enough education background but see tọ́lọ́n bá ti gbé dìde ẹ̀rí ìnàpọ̀lọ́ ló ń lọkùnrin ẹ̀yin bàbá òfò yìí àwọn ẹ̀yin elite àdánù yìí ẹ wá fẹ́ lọ ti mọ́ ayé tí mo pé ayé ti bàjẹ́ fún Sunday tí gbogbo yín hamọ́lẹ̀ àtàyìn ọba àdánù òfò gbogbo yín yẹn ṣé nípa ayé máa bàjẹ́ Ọbásanjọ́ mo gbọ́ wọn ní oko ẹ jóná tó bá jóná ó yẹ kó jóná náà Ọbásanjọ́ ó yẹ kó jóná ṣe bó o jí owó yẹn ó jí lára lọmọ Yorùbá ni ṣe operation feed the nation ni wà láàrin ẹkún yàtọ̀ ní oko Ọbásanjọ́ àní ẹmọgbó yẹn ẹ máa kẹsàn ó máa wọ́gán yìí máa jóná gbẹ̀yìn ní Ọbásanjọ́ wọ́gán yìí máa jóná ni èyí ló ń bo ẹntọ́ ló ń gbé dìde èyí ló ń bò mọ́lẹ̀ ó rà pé ẹ̀ tí mọ graffiti nǹkan tẹ̀ ń ṣe gbogbo yín àtẹ̀yìnọba tẹ̀ ń sọ pé ó ṣẹ̀wá ó sọ̀rọ̀ ó tọ̀nà táwọn àwọn ọba yẹn wo lọ́ba yẹn jágbàjágbà lọ́ba ọ̀dọ́ tí wo ẹ kò ṣì yín lọ ẹ máa pẹ́ra yín lọ́ba ọba wèrè wo ni Ọlọ́run gbé mẹ́sàáyà dìde ó rà pé rí inú afọ́jú ni bẹ́ẹ̀ rí bọ́lọ́run ti ń kọjá ni rí tọ́lọ̀ fi sample fi ṣe fún yín ni Sunday from nowhere ọmọ kò ní níyàn Ọlọ́run dẹ̀ sọ́dẹ̀ níyàn lára gbogbo ẹ̀yin professor tẹgbẹ́ pálí tẹgbẹ́ tí certificate ń dàbí bí bọ́ọ̀dù Coca-Cola ní Ìkẹjà gbogbo yàn sórí yín dọ́ọ̀lù pátá ọmọ ìwádìí ti tán níṣẹ́ gbogbo yín support ẹ̀tẹ̀yìn lórí burúkú kan tẹ̀ ń pera yín lọ́yọ̀ òfò kan tẹ́ kóra ń jọ sínú ẹgbẹ́ kan tẹ́ ń sọ pé kínní
petition yẹn kọ yẹn o ṣe gbogbo yẹn o sọ gbogbo yẹn wá sọ pé kọ́mọ́dà kọ Sunday Igboho nínú kínní bọ́mọ ìfọwọ́dún mo ti yẹn ti lọ́nà mi fẹ́ come back sórí yẹn but gbogbo yín kánkọ́ọ̀sì kan náà ni gbogbo yín kánkọ́ọ̀sì kan náà ni gbogbo yín ẹ wo Jésù ẹ wo àwọn èèyàn tó tẹ̀lé bí tẹ máa mọ sample ẹ wo Jésù ẹ wo báwọn èèyàn ṣe tẹ̀lé ẹ wo ànábì báwọn èèyàn ṣe tẹ̀lé ẹ wo Sunday báwọn èèyàn ṣe tẹ̀lé nítorí òye yín ni ẹ ń borí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ lè rí bo Ọlọ́run ló fi pamọ́ fúnra rẹ̀ Ọlọ́run fẹ́ fi yẹ̀yẹ́ yín ni ẹ máa wòran mo ti sọ fún pé yẹ̀yẹ́ ni gbogbo yìí máa ṣe àìtẹ́ ẹ̀yin ọba yẹ̀yẹ́ lẹ́yìn máa ṣe ẹ̀yin ọba gbogbo yín pátá àtẹ̀yìn elite àdánù ẹkùn gbogbo yín elite tó máa ń sọ nílẹ̀ Yorùbá ló ṣe kí ni yẹn àsún òpònú ló pọ̀ jù ní gbogbo wọn òpònú ló pọ̀ jù ní gbogbo wọn gbogbo àwọn tó dá nínú wọn làwọn òpònú tí ò dá tó wà nínú Nàìjíríà náà ti lé dànù lọ́wọ́ bribery and corruption náà ni ẹni elite bá ń bá Nàìjíríà gbogbo wọn kọ́ most of them bribery and corruption ló gbé wọn dúró ní Nàìjíríà yẹn bribery and corruption tó jọ ọmọ Yorùbá bribery and corruption ló gbé dúró nílẹ̀ Yorùbá gbogbo àwọn elite tẹ̀ ń wò yẹn pátá from A to Z gbogbo àwọn ilé tó máa dàbẹ̀ ẹ̀rí wọn máa tẹ̀ wọ́n rí wọn níjọ́ kan sọ̀rọ̀ wọn náà ọmọ àwọn ilé ní ọmọ àwọn ilé ní àwọn olórí burúkú àgbàyà gbogbo yìí Onabanjo ẹ ṣọ́ra yín completely don't ever talk for Yoruba race again don't ever talk for Yoruba people again you are misleading we don't want to hear anything from you again go and sit down nonsense ẹ tẹ̀lé Awólọ́wọ̀ for over 90 something years you don't achieve nothing. You are 93 now. You don't achieve nothing. Awólọ́wọ̀ over 93 don't achieve. Free education, free hospital, free gbogbo ẹ̀, radio, TV. Wọ́n gbélé wọ Yorùbá, farming gbogbo ẹ̀ ló gbé wọ gbogbo ẹ̀ dẹ̀rùn lójó dẹjọ́ náà wà pẹ̀lú Awólọ́wọ̀ yóò pa Onabanjo yìí. Any small amount of stories kura ní sura lórí media. Stories ti pọ̀ jù. Go and sit down. We don't want to hear anything from you again. You are annoying. Go and sit down. Let the young ones speak for themselves now. Let the young ones speak. They said they want Yoruba nation. Ẹ máa bẹ̀rẹ̀ sí máa fi wọ́n gbọ́ lọ́wọ́ federal government. Èkó ṣì yẹn lọ jàre. Nísìnyí ẹ bá gbọ́ lọ́pẹ̀lá pẹ̀lú àwọn Fúlàní. Nonsense. Yoruba nation, that's what we want. No restructuring. No new party. Nonsense. That's what we want. Gbogbo yín ẹ kàn ń ṣe lásán ni mi ní tán yìí ẹ lójú inú gbogbo ẹ̀yin bàbá yẹn tẹ ìkúra jẹ ẹ lójú inú ẹ lọ́wọ́ Professor Banji Akintoye kí bàbá yẹn olójú inú jù yín lọ olójú inú bàbá yẹn rìnà jù yín lọ Sunday Igboho tí ó gbé sọ ẹ kò kàwé ẹ̀ mà ló mà ẹ̀ láìtì gbogbo yín báyìí o ló ń educate gbogbo yín báyìí o ló ń fún gbogbo yín ní lecture báyìí o gbogbo yín sáká lẹ́ ń ṣe gidi lẹ́fẹ́ nẹ́fẹ́ jẹ́ gbẹ́lẹ́ lẹ́mẹ́pẹ́ fẹ́ lè ṣan mọ́ federal government. Onabanjo, let me be the last one. We don't want to even hear you. We don't want to even see you. Go and sit down. Chipa Paris ni. I bet attention seeker ni. Go and sit down, Onabanjo. Go and sit down. We don't want to hear anything from you again. Then mo wo video kan náà ó kàn ṣe fìrí lójú mi ni. Mo rí Ogogo tó páàkì lálẹ́ tó ní ọ̀nà kìnní kan lọ yín Ogogo nìyẹn Ogogo ti ya wèrè orí ẹ̀ ó ti ṣí èrè tó bá jẹ́ nítorí ẹ̀ pé ni ẹ nígbà tó gbé Gbanami tó fẹ́ ẹ̀ kú lórí ẹ̀ àwọn ọmọ ìran Yorùbá ẹ̀ náà ń kànú ẹ̀ wọ́n mọ̀ọ́mọ̀ tún ṣe wo fídíò ẹ̀ pẹ̀lú ẹ̀ láìsí kò sí ètò kan wọn láìpẹ́ lójú kòkòrò ní ẹ́ wọ́n wá rò pé bí o ti arrive ń sìn ẹ̀ àwọn ọmọ Yorùbá tó ń wo fídíò tó ń gbé ẹ sókè ìwọ náà ti mọ ọmọ kọmíṣánná o ti ń fẹ́ àwọn ọmọ tí gọ́fìnà bá fẹ́ kú ibẹ̀ ní gbogbo yín ti ń leave ìwọ wá ṣẹnu yàgbà ìlàró òlú ẹ̀ ò lórí bó ṣe rí ní yàmàyàmà ìlàró òlú ẹ̀ ìwọ Ògógó mò ń bá ìlàró òlú ẹ̀ ló bó ṣe rí ìlàró òlú ẹ̀ lọ́wọ́ bó ṣe rí ìlú ẹ̀ náà ti ń kidnap jù lọ́wọ́ ní gbogbo ìlàró mọ́dàn ẹ̀ wọ́n ṣe ní pé ẹ̀dàpá bí ọdún ṣe títí o faná sí o ṣe kíní kó o dẹ̀ ń ṣe bí òpònú ẹ̀yìn náà mo jọ bẹ̀rí ni ẹ́
ìyá mi pé greedy somebody ni ẹ nígbà tó ṣe tíátà tí ò pé ẹ o fẹ́ fi cocaine gba ọlọ́run ni ò jẹ́ kó gbabẹ̀ lọ àwọn Yorùbá náà ń wo fún mi kó lè fi lè dìde ìwọ wá ń sìn wá ń deceive wọn òun sọ pé iná lọ fa iná kíní tí lọ gbò orí ẹ ti dàrú Ògògò orí ẹ ó ti dàrú Ògògò orí ẹ ó ti yí ta ló sọ pé Tobi Osoro lójú ara ẹ ń so bílí pé o ti ní connection ti arrive òun náà ti mọ commissioner ti mọ governor àbí ó ń gùn ẹ wọn náà kàn ń pè wọn sọ pé àbá ẹ dúdú náà ṣe ó ní personal ó ní anything ó ní ẹni tí ò bá ti ní làákàyè kò ní anything nìyẹn kò ṣẹ́jú kan ayábà lọ́lọ́run ti máa gbọ́n lára ọlọ́run dẹ̀ ti gbọ́n lára ẹ̀ láti inú ìlọ bí wọ́n pé deceive tó ń deceive lọ́mọlẹ̀ Yorùbá wọ́n pé inú ìfẹ́ wọ́n pé orí yín ò pé ẹ̀ tí mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀ ẹ̀ tí mọ̀ tó ń ṣẹlẹ̀ àní Yorùbá sọ àgbà ẹ̀ tí mọ̀ tó ń ṣẹlẹ̀ Ògògò ó ti yá wèrè fún fídíò tó ṣe yẹn lọ́ṣọ́ abúlé tó já ọ̀nà ibòmí lọ́ṣọ́ abúlé ẹ̀ lọ́ṣọ́ ẹ̀ ìwọ tó rí ẹ̀ ti dàrú yìí ṣé náà wà lábúlé ẹ̀ ní ìlàrú ń bẹ̀ yẹn ṣé wọ́n ní ìlàrú mọ́ wò láró dáadáa I work with them wọ́n níná ṣé náà ń ṣe déédéé nínú ẹ̀ tó ń ṣó pé iná wà títí inú dẹ̀ sí nínú abúlé oríporí ẹ̀ ò pé ibi wọn pé ò ní common sense nìyẹn wọ́n sọ pé kò sí kidnapper pé gbogbo ẹ̀ lọ smoothly òru ló ń rìn ìwọ lè dárìn lóru ló ń kó security rìn kiri ìwọ tó rí ẹ̀ ti dàrú rí ẹ̀ ó ti yí Ògògò ó ti yá wèrè tọ́n bá sọ fẹ́ ní olówó ó ti yá wèrè pẹ̀lú pé ó ti ń deceive ọmọ Yorùbá orí ẹ̀ ti dàrú owó tán gbó fún yẹn ó máa fi ṣàìsàn ní orí ẹ̀ ti dàrú ó ti yá wèrè gbogbo tán máa gbó fún tẹ́ fi ń deceive ọmọ Yorùbá tí ìyá dẹ̀ ń jẹ wọ́n tẹ́ ń ṣe fídíò jáde pé yóò jẹ wọ́n pé ilẹ̀ Yorùbá wà òkè ayé yóò ní wà òkè gbogbo rọ́tẹ̀ ń pa yẹn gbogbo ìpayín kékeré tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ó máa dé bá yín àtọmọtọmọ ó dà pé ti yá wèrè wọ́n sọ pé Dàpọ̀ Abíọ́dún ọmọkùnrin repeat class pé a tún repeat class yẹn wọ́n náà repeat lọ gbé kókó ó máa gbàbẹ̀ lọ lélẹ̀ ni ẹ̀yin olè ọ̀fọ̀n yìí wọ́n sọ pé Dàpọ̀ Abíọ́dún kinní kan kí ló ṣe sí Ogun State gbogbo àwọn Ogun State wọn àtàn ṣe refugee tán wà ń bẹ̀ yẹn ẹ̀yin Nollywood dìde kẹsàn-án pé wọ́n yẹn máa kọ́ àwọn yẹn wá ìwọ ló ń sọ pé ó ṣe iná ó ṣe títì ṣé yẹn ni problem àwọn ọmọ ọlọ́mọ tó wà ní Kútọ́nù tí náà ọmọ Yorùbá sì kiri tó ń ṣe refugee ní Kútọ́nù ó rí yẹn sọ. wo lórí burúkú ọmọ àlè olóòórùn ọ̀bùn ọmọ tí ò rọ̀ láàrin ó rẹ̀ pé òun ti arrive lójú ara orí ẹ̀ ti dàrú. wà ní Dàpọ̀ ó ṣe títí àwọn kan ń complain pé òun dẹ̀ rí náà tó wọn kí náà tún wà ó ti yá wèrè fún nǹkan tó tiẹ̀ ó ti yá wèrè. wọ́n bẹ́ wọn ló rán pa everybody sọ yẹn rárá sọ fún gọ́ọ̀mẹ̀ pa wọ́n ṣe pa yẹn ṣe fídíò yẹn rárá nítorí election sìn wọ́n ti fẹ́ lówó sìn wọ́n sọ pé wọ́n ṣe títàn ṣe náà pé Dàpọ̀ máa repeat kò ní ìdáfún yàrá ya gbogbo yín àti Dàpọ̀ Abíọ́dún kò ní ìdáfún yàrá ya gbogbo yín àti Dàpọ̀ Abíọ́dún wèrè wo. gbogbo ọmọlẹ̀ Yorùbá ń sọ́fà lókun state ń bẹ̀ yẹn kò ṣe ní ti wọ́n ń láyàláyà wọ́n sọ pé ó ń ṣe títì náà fẹ́ jẹ́ tẹ́bi ń pa àwọn èèyàn tó ń pa àwọn èèyàn ṣé títì yẹn náà fẹ́ jẹ́. àná lórí burúkú aláìmoore Ọlọ́run ni ìwọ Ògògò aláìmoore Ọlọ́run ni tó bá moore Ọlọ́run ni kò yẹ kó jábọ́ lẹ́nu ìyá ẹ̀ dẹ̀ máa jẹ́ Ọlọ́run máa fi ìyà tó ṣe nǹkan tó yẹ Ọlọ́run máa fi ìyà jẹ́ Ọlọ́run fẹ́ ṣe àdánwò kan ni because gbogbo nǹkan tó ṣe tó fi rẹ̀ ń gbà yẹn kò yẹ kó mu jẹ gbé ó yẹ kó gbabẹ̀ lọ ni Ògògò bọ́tọ́ náà wá rò pé kóun fi hàn ẹ́ pé òun lọ́lọ́run ó fi ẹ́ sílẹ̀ ìwọ náà dẹ̀ mẹ́pọ̀ lọ́run ni ó wá rówó ń sìn ìwọ fẹ́ máa kẹ̀yìn sọ́lọ́run ó mọ̀ pé tó bá ti kẹ̀yìn sí mẹ̀kúnnù ó ti kẹ̀yìn sọ́lọ́run ẹni tó bá ti ń parọ́ tó ń deceive àwọn èèyàn ó ti kẹ̀yìn sọ́lọ́run oníṣẹ́ tó ṣe yẹn gbogbo ẹ̀yin Nollywood ẹ máa jáde ẹ máa bọ̀ wá a máa ṣọ́ gbogbo yín kankan fídíò yẹn a máa jáde ẹ̀yin lórí burúkú àdánù gbogbo yín táyé yín ti bàjẹ́ yìí tẹ́ ìwòtọ́ Ọlọ́run tẹ́ pé èṣù ló ń bá yín gbé èyí tí èṣù ló pọ̀ ní gbogbo yín ẹ̀yin aláyé bàjẹ́ no wonder tẹ́ pé gbogbo yín ṣì ná kẹ́ máa bá gbogbo wọn sùn nínú kínní nínú tọ́mátì nínú Nollywood Yorùbá wùdù yín gbogbo yín Yorùbá wù gbogbo yín ẹni kẹ́ máa bára wọn sùn kẹ́ máa lọ ọmọ lọ́mọ kẹ́ máa fi nǹkan kẹ́ lè lókìkí gbogbo oògùn tí gbogbo yín ṣe ni ẹ máa lọ àìsíkí gbogbo ayé yín máa bàjẹ́ ní gbogbo yín máa bàjẹ́ ògo yín máa bàjẹ́ ó máa bàjẹ́ tọmọtọmọ èmi mo sọ bẹ́ẹ̀ tọmọtọmọ máa bàjẹ́ àfi tẹ́ báyìí pé ẹ dálẹ̀ ọmọ Yorùbá lókù
tẹ́ bá dalẹ̀ ọmọ Yorùbá nínú ẹni bá dalẹ̀ ọmọ Yorùbá wàláhì nǹkan kò sí nǹkan tó máa ṣe ọwọ́ àwọn alóòkè ni but ìwọ Ogogo orí ẹ̀ ó ti ya wèrè gan. I will end up this video here. So nígbà tó ń rí anything I will come and see come out again because ó dà pé ẹlòmíín gbà mí ó dà pé tó máa fi aṣọ lẹ̀ fún wèrè ó máa lọ ṣan ẹgbó ni gbà mí ó yẹ kí wọ́n máa sọ fún àwọn people yìí because normal mo wọ́n pé wọ́n kàn cover up many things up ni ìyá ń jẹ àwọn èèyàn gan ó dẹ̀ ń sọ pé títí everything tọ́nà tó bá dé bọ́ yẹn cut video yẹn ẹ rò pé náà yẹn lọ sọ tó fi gbéra láti Ògùn State tó fi dé Lagos tó fi dé Badagry nìyẹn olórí burúkú olóṣì olójú dúdú yìí níta yẹn máa bàjẹ́ Ogogo wọ ọmọọba orí ẹ̀ ó ti ya wèrè gan ó ṣí eré ní a ní Yorùbá nation no sense.